lè jẹ́ pé wáàsí mi fún akókò báwọn afọ́ sọ wáàsí òun ni pé ẹwu tó dáa tẹ́ẹ̀fẹ̀ lóbìnrin obìnrin wọ ọkùnrin rí tó fẹ̀ wọ ẹni tó jẹ́ ní ọlọ́run tó dúró sí lọ́run ó lè má lówó lọ́wọ́ owó ń bọ̀ lọ́la owó lè má sí lónìí owó ń bọ̀ lọ́la ọlá lè má sí lónìí ọlá ń bọ̀ lọ́la iyì àpẹẹrẹ má sí lónìí ń bọ̀ lọ́la ọlọ́run nìkan lọ́mọ̀ọ́la àmọ́ ibi tá a máa bímọ sí ẹni tá a máa bímọ fún ẹjọ́ máa bímọ fún ni kó jẹ́ ní ọlọ́run tó ń yọ̀ bá jẹ́ ní ọlọ́run yóò bọ̀ǹkú wa jẹ́ yóò bẹ̀yìn wa jẹ́ téèyàn bá jẹ́ ní ọlọ́run yóò bójú ẹni tó bímọ fún jẹ́ yóò bẹ̀yìn ẹ̀ jẹ́ ọkùnrin mẹ́wàá bẹ́ẹ̀ fẹ́ yàwó mẹ́jọ ọ̀nà mẹ́wàá ọkùnrin ló kù sáájú ìyàwó ẹ̀ eléyìí kì í ṣe pé adẹ́rì kankan ní ọkọ̀ àti súnà níta àrí lẹ́tọ̀ ọlọ́run ṣẹlẹ̀. Ìyá yẹn sọnù ní àdúgbò àwọn ọmọ sábìkọ àwa mú lọ sí àdúgbò rẹ̀ ní ìmọ̀kọ̀ ọ̀gbọ̀n asáré jẹ̀lẹ̀sà àwa kú ọmọ rẹ̀ ọwọ́ ní ó ti dé 15 years tí bàbá àwọn jáde láì ìwà sí ìbẹ̀ láì. bí tèmi náà ṣe ní àwọn àgbà ogójì ọdún ọdún méjì 42 years ẹ̀yìn fún bàbá mi náà ní gbogbo. gbogbo tí ń já àjọjọ àwọn ọmọ máa ń jẹ àwọn mẹ́ta ló máa ń pọ̀ta tí wọ́n ju èmi lọ àwọn méjì jù mí lọ èmi làbúrò lẹ́yìn wọn àyíká sí òtítí lọ fẹ́ Yusuf kọ́lọ́kọ́ aláyí mọ̀tàdó abánisẹ́ni kọ́lọ́kọ́ wọ́n jù mí lọ ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rẹ́ ni wá gbogbo táwa fi ṣe láyé àjọ jíròrò nípa fẹ́ ṣe báwa fẹ́ fẹ́ àjọ jíròrò táwa fẹ́ fẹ́ sísọ àjọ jíròrò bá ṣe ṣe ni. àti títí lọ pẹ́ bàṣírù tí Ọlọ́run fọ̀rún kẹwọn lẹ́yìn 41 years bàbá wọn ti kú ní ìyàtọ̀ kú àti àbániṣe lẹ́yìn 47 years bàbá wọn ti kú ní ìyàwó tó kú 47 gbogbo wa ìláyà ṣáàlá lókù obìnrin méjì mẹ́wàá ló kú sáájú ọkọ ẹ̀. àwọn táwọn pé wọ́n bẹ̀yìn wá yìí kó jẹ́ tó lè bẹ̀yìn tẹ́yìn ṣe lọ́dà fún yàn gbàtọ́ bẹ̀yìn jẹ lọ lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin làwọn obìnrin ikú tá a fẹ́ ti balẹ̀ wá jẹ́ lẹ́yìn lójú wa kì í sẹ́yìn wa wọ́n ti balẹ̀ wá jẹ́ táwọn náà rí àìmọye ọmọ nìyá rẹ ti pọ̀ ní ẹ̀ sí bàbá rẹ̀ lójú ẹ̀mí ẹ̀ tí ó bá pẹ́ ọmọ tọ́mù lè dáhùn ìyá rẹ̀ ní ọmọ dà lóhùn kò sì lè dáhùn pẹ́pẹ́ bí ó ti jáde wọ́n fi sọ fún pé pẹ́pẹ́ bí ló ti jáde tí ìṣe bò míì tí mo ní òṣèlú ọmọ ṣe tó àbá tí a ṣe ń fọ̀ lépè ọmọ lè fọ̀ jáde mò mí tí bàbá lè kà lọ́wọ́ àdá fún tí bàbá ní ṣàkó máa ń mẹ́mẹ́ pèsè lóbi àfikọ́ lóbi tìyá ò ní ṣàkó náà. èso rí tá à ń torí ẹ̀ jókòó lónìí nínú àwọn tó lè sábà bí rẹ̀ àáfà Majid Hamza ọlọ́fọ̀rún kẹwọn àti àlàájá àwọn èyí ni sábà bí àwọn èso rí ọlọ́run jẹ́ káwọn tó jáde lára àwọn ìyàwó jẹ́ anáfààní ọlọ́run jẹ́ wọ́n yáàrí ọlọ́run sí ọlọ́mọ ọdún sí ọlọ́mọ àbànújẹ́ ayé bá wà nínú ayé táwọn èèyàn ń kọ̀yìn sí ẹ̀sìn láwà báyìí ayé táwọn èèyàn ń kọ̀yìn sí ẹ̀sìn ayé táwọn èèyàn ń kọjú sílé ayé gbẹgbẹlẹ ayé ò ní tán tí wọ́n gbàgbé àlùkè àmọ̀ tó dájú lé ayé lọ òní àti tó fáwà yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú òní mùsùlùmí tẹ́ lọ́sọ̀ báyìí mẹjọ́rí tí àwọn bẹ́ẹ̀ ní títẹ̀ wọn sọ fún lábẹ́ bí ọlọ́sọ̀gbọ́ ní wòrò ní gẹ́ẹ̀tì ní bọ́sọ̀ ìyá Fatima nǹkan pẹ̀lọ́pọ̀ mọ́ wọn tó lórí ọ̀dọ́gbà ọ̀dọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń tẹ́ òye ẹ̀bọ lónìí nínú ìlú yìí mẹjọ́rí tí mùsùlùmí wọn bí wọn. mp ká má mójútó ọmọ lọmọ fi ń dídàkudà náà fi ń dolóbi tó ń dà lọ́jọ́ alẹ́ tó ń dà yìí. ọ̀dọ̀ owó èmi àtẹ̀yìn ẹja mójútó ńkọ́ lọ́run ṣe fún wa